ọ̀fẹ́ Ọlọ́run ni ọdún èyí kò ní já ṣe mọ́ fún ọ o Àríkẹ́ wàá dàgbà wá dògbò ó tẹ̀lé ìpẹ́ Odunola Johnson Odunola Johnson ọmọ wọn lọ́ra IGBOMINA aya wọn l'Abẹ́òkúta ń ṣọdún. Olóríire tó lò ní dákun mọ́ ọ̀bọ̀ ní gbàgede ọlọ́dún ìdímọ̀dún ẹ̀ ládùn o bóyí tí wọ́n ti rẹ̀ nínú afárá tẹ́fẹ̀ wòjò ń mọ̀ tí ẹ̀ ní ìsà tẹ́kọ̀ pàápàá ń mọ̀ tí ẹ̀ nínú ewé ìran Ọdúnọlá Olúfúnkẹ́ Mary Àríkẹ́ aya Johnson òní ọjọ́ ìkẹrìnlélógún oṣù kejìlá ọdún 2024 ìlógógójì ọdún géré tó kọ́mọ òbí ayé oríire ní tìrẹ nínú ayé bí o èdùà lónìrí ẹwà fàkùkọ rẹ tẹ ló gbé aya Ọládàpọ̀ Johnson wọ́n ní mò ń ké sí o olóríire àfíjù nọ́ọ̀sì tó mòye Dr. Àbáyọ̀mí ẹ̀rín oṣó lọ́rọ́ mi wá bí ó ní kí n wá kí olóríire aláyé rẹ ẹni yìí ẹni ẹ̀yẹ ó nítorí bí Ọdúnọlá aya Johnson yìí ti dára nílé ló tún wù yìí láwùjọ ó sì ìyá káwárẹ̀lẹ̀ àwọn bàbá rẹ̀ ọ̀rá IGBOMINA níṣẹ̀lẹ̀ bàbá tó bí ọlọ́mọ ọmọ Ọlábànjí Adéwùmí mo kalẹ̀ sílé àwọn bàbá rẹ̀ lọ́wọ́lọ́wọ́ Àríkẹ́ èdú ọmọ ọ̀rọ̀ lọ́ba ọmọ àjọgbàrú májọgbà ẹ̀kọ́ torí ẹ̀rú ní sí ni ẹ̀kọ́ kì í sì nìyàn ṣèṣe àròpẹ̀ ọmọ bó o ṣiṣẹ́ ó lọ́rọ̀ bó o ṣiṣẹ́ ó lọ́rọ̀ ò bá kúkú ṣiṣẹ́ o kọ́rọ̀ rẹ̀ lè pọ̀ sí ọmọ ojúgbélé yàn gbà kan yọkọ̀tọ̀ níkùn ají Ifá ọ̀ràmọ̀ ó ọmọ apẹ̀kùn pa yìmìyìmì ọmọ ọlá ọmọ oyè ọmọ ọpọlọ tí yàn lójú ẹlẹ́gùsí ọmọ ojúṣe méjì àwòrán rẹ̀gẹ̀dẹ̀ ẹsẹ̀ ló ṣe méjì àrìnà dédé bíbàdí bá ṣe méjì àjò òkú téńté lórí ẹni ogójì ènìyàn dúró ọgọ́rin ẹsẹ̀ bébí ló jẹ́ ọmọ àjòwúyọ ọkọ lẹ́nu ni wọ́n kó kílẹ̀ àwọn bàbá rẹ̀ èmi tún tẹkọ̀ létí o mo tún kọjá sílé ìyá rẹ̀ ọ̀yọ́ níṣẹ̀lẹ̀ ọlọ́kọ̀ tó wà ọ wáyé ọmọ lára oyè kàn mí Adéwùmí mi parẹ́lẹ̀ bàbá ìyá rẹ̀ ọmọ Oníkòyí ọmọ agbọ̀nyù gbọ̀ngbọ̀n mọ́kànlẹ̀kùn ogún wọ ọmọ àbàtì ẹ̀yọ ọmọ Oníkòyí ẹ̀ṣọ́ ọmọ alẹ́rìí ikú gbógun ogun àjàwẹ̀yìn nímúlẹ̀ Oníkòyí wù mí gbé ogun ojoojúmọ́ nímúlẹ̀ tẹ̀yìn sún mi lọ Ìkòyí òrógùn jà ó jà gbòòrò bí n bá súre lé ìyá rẹ̀ ìwọ lọmọ Olúpọ̀ aláìlú o ọmọ mo lé téńté kì í tó jọba mo falala méjòyè mọ̀ jẹ èèyàn tó bá ṣolúpọ̀ pẹ̀lẹ́ wọn máa lówó wọn àbímọ wọn ṣòwò wọn jèrè ọ̀rọ̀ wọn tòrò bí omi àfòwúrọ̀ pọ́n omi àfòwúrọ̀ pọ́n ó tòrò bí omi ìyálẹ̀ta ó dẹ̀lẹ̀ kínní èmi wọ́n yàrá ìlú Ìpó mo bá omidan méjì kan rọgbọ̀dọ̀ lọ́nà ìkan sì lọ́mú ìkan ìlọ́mú mo lọ́ọ́yà ń kọ́ mo lọ́ọ́yà ń bẹ̀lágbà lá níbi tó ti ń fẹnu gbéwé bí ewúrẹ́ mo lọ́ọ́yà mi kọ́ ọ̀yà mi kọ́ o ọ̀yà bàbá wọn ni ó dẹ̀lẹ̀ kejì ẹ̀wẹ̀wẹ̀ èmi tún wọ́n yàrá ìlú Ìpó mo bómidan méjì kan rọgbọ̀dọ̀ lọ́nà ìkan sì lọ́mú ìkan lọ́mú mo lọ́ọ́yà ń kọ́ wọ́n lọ́ọ́yà ń bẹ̀lágbà lá níbi títí ń fẹnu gbé erí tó ṣe bí àwọn àgùntàn mo pé ọ̀yà mi kan ọ̀yà bàbá wọn ni ó wá délẹ̀ kẹta ẹ̀wẹ̀wẹ̀ èmi tún wọ́n yàrá ìlú Ìpó mo bómidan méjì kan rọgbọ̀dọ̀ lọ́nà ìkan sì lọ́mú ìkan lọ́mú mo ní ọ̀yà ń kọ́ wọ́n lọ́ọ́yà ń bẹ̀lágbà lá níbi tó ti ń fòsùn pàdé ọmọ tíṣọ̀wọ́ àrógbẹ̀dẹ tílé ti ró sọmọ lójú
bí ọmọ asẹ́tìmù mi kíkan ẹ̀gbá méjì wọn kì í jọra wọn níyàn bí kò bá pẹ́ báyìí sí kejì a sì mọ̀ pé bá wà àbọ̀ ọmọ pé nílé ọkọ rẹ̀ ẹ̀yin lọ́mọ abúlé tó Olúmọ àwọn gbọ́ kọ́mọ rẹ̀ sábẹ́ ewé àwọn ẹ̀gbẹ́ gbọ́n bí wọ́n kọ́mọ tí wọ́n sábẹ́ Olúmọ orí kókù mọ́ bá akọ́ wọn lọ ni ẹ̀gbẹ́ mọ́ líṣà bí ọmọ gbogbo àkàlà ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn darí di ògo lójú ogun ògo Ọdúnọlá Olúfúnkẹ́ Mary Àríkẹ́ aya Johnson lórúkọ Ọlọ́run ọba owó tẹ̀lẹ̀ yípa ẹ̀mí rẹ̀ tó ṣogójì ọdún ni yóò ṣọgọ́rùn ọdún nínú ìlera